àṣírí oríṣiríṣi ló ń tú jáde lórí ọ̀rọ̀ Gbajabiamila yìí o. Àwọn àṣírí oríṣiríṣi tí yóò ṣòro láti tú ìdí ẹ̀ wò ló ń jáde lórí ọ̀rọ̀ olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ Chief of Staff Fẹ́mi Gbajabiamila àti ọ̀gá àgbà iléeṣẹ́ tí wọ́n pè níléeṣẹ́ ayédèrú tí wọ́n ń pè ní Presidential Foreign Intervention Promotion Council PFIPC Adéníyì Adéyẹmí. Kò sí ẹni tó gbọ́ àwọn àṣírí tuntun tí ọkùnrin náà ń tú tí kò mọ̀ pé omi wà lámù. Nǹkan ń bẹ. Ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ọkùnrin yìí nìkan. Àwọn ọ̀gá ńláńlá ló wà níbẹ̀ pàápàá tí wọ́n jọ wà nídìí ọ̀rọ̀ yìí. Àfi níjọ́ tí awo ọ̀rọ̀ náà bá lu síta gan-an. Awo ọ̀rọ̀ náà kò sì ní í tú síta àfi tí wọ́n bá walẹ̀ kí wọ́n rí ohun tí kálukú bò mọ́lẹ̀ nìkan. Ó jọ pé ohun tó jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ ńlá kan jáde rèé tó fún àwọn ICPC láṣẹ pé láàárín 30 ọjọ́ wọ́n gbọ́dọ̀ wádìí ohun tó ṣẹlẹ̀ gan-an kí wọ́n sì gbé àbọ̀ ìwádìí náà jáde wá fóun ní kíá mọ́sá. Àmọ́ ọ̀rọ̀ náà kò tẹ́ Atiku Abubakar lọ́rùn. Àwọn ẹgbẹ́ ADC pàápàá bínú. Bẹ́ẹ̀ náà sì ni aṣòfin ìpínlẹ̀ Kánò kan pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú SDP. Wọ́n ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ti ICPC, ìgbìmọ̀ oníwádìí àkànṣe tí kò farapẹ́ ẹnikẹ́ni ló yẹ kí wọ́n gbé dìde. Ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ tí ọ̀rọ̀ náà fi di rántó láwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kò bá ara wọn jiyàn. Wọ́n ní ìgbìmọ̀ amúṣẹ́ṣe kan ni yóò sáré dìde láti wádìí ọ̀rọ̀ yìí nítorí àwọn ohun tó ṣẹlẹ̀ náà nǹkan ìbínú àti ìrunú ni. Wọ́n ní ìgbìmọ̀ náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá ni. Àmọ́ kò rí bẹ́ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Senate. Ọ̀rọ̀ náà di ohun tí wọ́n ń fẹ́ tutọ́ sí ara wọn lójú nítorí ẹ̀. Nígbà tí alága ìpàdé ọ̀hún ní kí wọ́n mẹ́nu kúrò níbẹ̀, ọmọdé kì í roko ọ̀sẹ̀ pòtù. Adéníyì Adéyẹmí ní òun kì í ṣèèyàn ráúráú o, pé ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lòun ní lọ́kàn tí àwọn fi dá iléeṣẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ èyí sílẹ̀. Kò sí kinní kan tó jẹ òun lógún ju ìlọsíwájú àti ìdàgbàsókè Nàìjíríà lọ. Bàbá ẹ̀ alàgbà Adétúnjì Adéníyì tí wọ́n kì mọ́lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nítorí wọ́n ní àwọn ò rí ọmọ ẹ̀ náà ní ọmọ òun kì í ṣe èèyàn kan ráúráú, pé ọmọ dáadáa ni, pé gbogbo ohun tí òun sì ń gbọ́ yìí pé ó lu jìbìtì rúmọ́ọ̀sì lásán àhesọ ní kinní ọ̀hún jọ létí tòun. Ó ní ọ̀rọ̀ náà ò ní gbòǹgbò, ohun tó jọ lójú òun gan sì nìyẹn. Bàbá náà ní òun ò kúkú mọ kinní kan ní tòun, àfi bí àwọn ọlọ́pàá ti dé lójijì. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n kan géètì. Wọn ò kan géètì níta, níṣẹ́ ni wọ́n ba báàbù wáyà ọgbà náà jẹ́ tí wọ́n sì fo fẹ́ǹsì wọlé. Pé nígbà tí wọ́n wọ inú ọgbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kan ilẹ̀kùn ẹnu ọ̀nà gbàgbàgbà tí òun wá béèrè pé àwọn wo ni tí wọ́n ní àwọn ọlọ́pàá làwọn. Lòun bá ṣí ilẹ̀kùn fún wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí da gbogbo ilé rú tí wọ́n ní àwọn ń wá ọmọ òun, pé nígbà wo ló ti wálé gbẹ̀yìn. Ó sì sọ fún wọn pé ó ṣe díẹ̀, tí wọ́n ní ṣé òun mọ ibi tó ti ń ṣiṣẹ́, tí òun sì sọ fún wọn pé ó kàn sọ fóun pé òun ń ṣiṣẹ́ l'Àbújá ni. Bàbá Adétúnjì Adéníyì ní nígbà tí wọn ò rí ọmọ òun ni wọ́n bá lọ, àfi bí wọ́n ṣe tún padà wá láàrin ìṣẹ́jú díẹ̀ tí wọ́n wá mú òun náà lọ. Ó ní ohun tí wọ́n sà ń pariwo náà ni pé níbo lọmọ òun wà, pé ó yẹ kí òun mọ ibi tó wà. Òun sì sọ fún wọn pé ṣé òun yóò wá bá a lọ sí ibi iṣẹ́ ẹ̀ l'Àbújá ni nígbà tí kì í ṣe ọmọdé. Òun kò sì bá dé ibi iṣẹ́ ẹ̀ kankan rí. Ohun tó sì sọ fóun náà ni pé òun ń bá ìjọba ṣiṣẹ́ ni l'Àbújá, kí wàá ní tòun. Ó ní ohun tí wọ́n sà ń tẹnumọ́ náà nìyẹn, pé níbo lọmọ òun wà o, níbo lọmọ òun wà o. Bẹ́ẹ̀ ọmọ òun tí wọ́n ń wí yìí aláàánú ọmọ kan tí kì í ṣe oníwàhálà ni. Ṣùgbọ́n Adéyẹmí fúnra ẹ̀ ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ ránṣẹ́ pé kí àwọn agbófinró gbogbo àti DSS ni o àtàwọn ọlọ́pàá ni o kí wọ́n yé dààmú ara wọn o, nítorí òun ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró àti ICPC àti ìgbìmọ̀ yòówù tí ààrẹ Tinubu bá gbé dìde, nítorí ọ̀rọ̀ náà ti débi tí kò fẹ́ yí òun alára mọ́. Ó ní òun yóò kó gbogbo ìwé tó wà lọ́wọ́ tòun sílẹ̀ kí wọ́n yẹ̀ ẹ́ wò kí wọ́n sì mọ ibi tí àwọn ìwé wọ̀nyí ti wá. Lẹ́yìn náà ni kí wọ́n tó mọ ohun tí wọn yóò ṣe fóun. Ó ní lákọ̀ọ́kọ́ ná owó bọ́jẹ́ẹ̀tì tí wọ́n ń wí yìí, tí wọ́n ní iléeṣẹ́ òun yìí lórúkọ àti owó nínú bọ́jẹ̀tì ọdún 2026 tíjọba ṣe. Ó ní ìyàlẹ́nu ló ń jẹ́ fún òun pàápàá o, pé àwọn èèyàn ìjọba ń sọ pé iléeṣẹ́ PFIPC kò lórúkọ nínú ìwé ìjọba
ayédèrú ni, kò sí orúkọ ẹ̀ níbì kan, òun lòún dá a sílẹ̀. Àmọ́ báwo lorúkọ iléeṣẹ́ náà ṣe wá wọ inú bọ́jẹ́ẹ̀tì bí àwọn èèyàn ìjọba kò bá mọ̀ ọ́n? Àti pé nínú bọ́jẹ̀tì ìjọba tí wọ́n kọ orúkọ iléeṣẹ́ yìí sí, tí wọ́n sì ní wọn yóò gba bílíọ̀nù kan àti ọ̀ọ́dúnrún mílíọ̀nù owó ìná, ó ní òun ò mọ kinní kan nípa ẹ̀ rárá o. Òun ò sì lè sọ pé báyìí ni orúkọ iléeṣẹ́ náà ti ṣe wọ inú bọ́jẹ̀tì àti iye owó tí wọ́n fẹ́ fi orúkọ náà gbà jáde. Adéyẹmí lóun kọ́ lòun ṣe bọ́jẹ̀tì náà, òun kọ́ lòun sì gbé ìwé ẹ̀ kalẹ̀, òun kò sì mọ ohun kan báyìí nípa ẹ̀ rárá. Ìdí tí òun náà fi fẹ́ kí wọ́n wádìí àwọn nǹkan wọ̀nyí wò nìyẹn. Ìyẹn lòun ṣe fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ìgbìmọ̀ pátá kí òun sì gbé àwọn ohun tó wà lọ́wọ́ òun kalẹ̀ kí gbogbo ayé fojú rí i. Adéyẹmí ní ohun tí òun ṣe ń pariwo báyìí ni pé ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe ìwé bọ́jẹ́ẹ̀tì yìí, inú àtìmọ́lé lòun wà o, òun ò sí níta rárá. Ọkùnrin yìí ní nígbàrà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí í laná, ọ̀gá ọlọ́pàá pátá ìgbà náà Káyọ̀dé Ẹgbẹ́ tó kó ránṣẹ́ pé òun pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́. Níbẹ̀ ni wọ́n sì ti mú òun tí wọ́n ti òun mọ́lé. Ó sì wà nínú ìtìmọ́lé náà fún odidi ọjọ́ 23 pé ní gbogbo àsìkò náà àti nígbà tí òun yóò fi jáde wọ́n ti yanjú ọ̀rọ̀ bọ́jẹ́ẹ̀tì tí wọ́n ń sọ yìí. Ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀, ta ló kọ owó inú bọ́jẹ́ẹ̀tì náà jáde? Ta ló sì lọ́ọ́ gbé e fún wọn ní ọ́fíìsì àwọn oníbọ́jẹ́ẹ̀tì nígbà tí àwọn aṣòfin sì yẹ bọ́jẹ́ẹ̀tì náà wò tí wọ́n ń wò ó kí wọ́n tó fọwọ́ sí? Ta ló lọ sọ́dọ̀ wọn tó sọ̀rọ̀ nípa owó ìná náà àti bí àwọn ti ṣe fẹ́ ná? Ṣé dandan sì ní lóòótọ́ o bí ìwé owó ìná fún ọdún kan bá jáde láti iléeṣẹ́ kan bẹ́ẹ̀ kí àwọn ará ilé ìgbìmọ̀ aṣòfin tó fọwọ́ sí, ó di dandan kí àwọn ọ̀gá iléeṣẹ́ náà lọ sí ọ̀dọ̀ àwọn aṣòfin yìí kí wọ́n sì ṣàlàyé irú àwọn ohun tí wọ́n fẹ́ fi owó náà ṣe àti bí iléeṣẹ́ náà ti ṣe jẹ́ gan. Àmọ́ Adéyẹmí ní òun kò lọ síbẹ̀, kódà àwọn ò mọ̀ pé kinní náà wà nínú bọ́jẹ́ẹ̀tì kankan. Ó ní ìwádìí yóò ṣàfi àwọn tó lọ sọ̀rọ̀ iléeṣẹ́ náà lọ́dọ̀ àwọn aṣòfin hàn. Ohun tí òun ṣe faramọ́ gbogbo ìwádìí náà nìyẹn. Ó ní ọ́fíìsì tí wọ́n sì ń pariwo pé wọ́n fún àwọn ní sẹkítẹ́ríà láti ọjọ́ tí òun ti padà dé láti ìtìmọ́lé ọlọ́pàá, òun ò débẹ̀ mọ́ torí ohun tí wọ́n sọ fóun nígbà tí òun jáde ni pé ọ́fíìsì náà ò sí fáwọn mọ́, wọ́n ti gbé e fáwọn iléeṣẹ́ míì kí wọ́n máa lò ó. Ta ló ti sáré tilẹ̀kùn ọ́fíìsì náà mọ́ àwọn tí wọ́n ń lò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sì ti sáré gbé e fáwọn míì láàrin ọjọ́ wo síjọ́ wo ni? Adéyẹmí náà ń béèrè. Bí ọ̀rọ̀ yìí ti ń rú àwọn ọlọ́pàá lójú bẹ́ẹ̀ ló ń rú àwọn DSS pàápàá lójú, nítorí bí kinní náà ti fọ́ pẹ́kẹpẹ̀kẹ́ yìí àti bí àwọn kan ti ṣe wà níbì kan tí wọ́n ń gbìyànjú láti bu ọ̀rọ̀ náà mọ́lẹ̀ pa kí wọ́n sì rí pé kò sí kinní kankan nípa ọ̀rọ̀ yìí tó hàn jáde sí gbangba. Ohun tí yóò sì fà náà rèé tí Tinubu fi pàṣẹ ojú ẹsẹ̀ fáwọn ICPC pé kí wọ́n wádìí ọ̀rọ̀ náà ní kíákíá. Nínú àṣẹ tó pa fún wọn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ìjẹrin ọjọ́ 7 oṣù keje yìí, Tinubu náà lòun ti gbọ́ pé wọ́n ní ọkùnrin kan ń pe ara ẹ̀ ní Adéyẹmí Adéníyì àti pé ó ní òun ọ̀gá àgbà kan nílé iṣẹ́ ìjọba kan, iléeṣẹ́ tí kò sí níbì kankan nínú ìwé ìjọba àpapọ̀ àti nínú òfin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ àwọn lẹ́tà ayédèrú kan. Ààrẹ ní kí á mọ̀nà kàì báyìí kí àjọ amúnifọ́ba ICPC tètè dìde kí wọ́n sì wádìí àwọn ọ̀rọ̀ náà kí wọ́n sì mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá. Òun sì gbọ́dọ̀ gba àbájáde ìwádìí wọn láàrin 30 ọjọ́ péré ni. Báyọ̀ Ọ̀nànúgà, alukoro ààrẹ, ló gbé àṣẹ tí ààrẹ pa náà jáde. Ó sì sọ pé ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí ti ẹni tó gbódòmì fáwọn ICPC. Wọ́n gbọ́dọ̀ ṣe iṣẹ́ náà bí Tinubu ti pàṣẹ gan ni. Kí wọ́n mọ ẹni tó ń jẹ́ Adéyẹmí yìí, kí wọ́n wo àwọn lẹ́tà ayédèrú gbogbo tó wà lọ́wọ́ ẹ̀, kí wọ́n sì ṣá gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ sí ìwà burúkú yìí kíá kí ìyà tó lágbára lè jẹ gbogbo wọn. Lọ́rọ̀ kan, gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà ti wí, Tinubu ń dúró de ìwádìí àwọn ICPC. Ó fẹ́ mọ bí 15 ti dógún àti bí 30 ti dọ́gbọ̀n kí ọmọ tó bá sì kọlu èrèpè nínú àwọn òṣìṣẹ́ ìjọba náà fi ẹbọ epo pupa jura. Àmọ́ Atiku kò wà happy, inú ẹ̀ ò dùn rárá bí ọ̀rọ̀ àwọn olóyìnbó ni. Ó ní èwo ni Tinubu ń bá kiri yìí? Wọ́n ní ọmọ ẹ̀ kan jalè, ó wá mú ọmọ ẹ̀ míì jáde pé kó lọ wádìí ọ̀rọ̀. Ó ní ẹ̀sùn tí wọ́n fi kan lórí àwọn òṣìṣẹ́ ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà lágbára gan. Ó wá ṣe jẹ́ lára àwọn òṣìṣẹ́ míì tí kò lágbára bí òun Gbàjà ni wọn yóò wá gbé dìde láti wádìí ẹ̀ pé òótọ́ kan kò ní ti ibi irú ìyẹn jáde o. Ó ní ìgbìmọ̀ àdádúró tí kò faratigi faratọ̀pẹ̀ ló yẹ kí Tinubu gbé dìde. Tó bá mọ̀ pé lóòótọ́ lòun fẹ́ rí ìdí òkodoro ọ̀rọ̀ yìí
tí kì í ṣe pé òun fúnra ẹ̀ fẹ́ máa pe ajá lọ́bọ̀ fáráàlú ni. Nígbà tí Àtíkù sì ti sọ̀rọ̀ bẹ́ẹ̀, orin tí àwọn ADC náà bẹ̀rẹ̀ sí kọ tantan nìyẹn. Ṣé orin tí ẹ̀lúkú bá dá ńlọmọ ẹ̀ gbé? Wọ́n ní Tinubu kò tí ì ṣetán tó fẹ́ mú olè. Tó bá fẹ́ mú olè lóòótọ́, yóò gba bàbá ọdẹ àjòjì tí kò dẹ́nìkan kan mọ̀ lágboolé. Àwọn èèyàn míì náà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ òṣèlú SDP, ohun tó sì jẹ́ kí àwọn yẹn máa sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ kan náà tí Tinubu lòun pàṣẹ fún ICPC yìí, ọjọ́ kan náà ló yan Fẹ́mi Gbàjàbíàmílà yìí kan náà. Ẹni tó jẹ́ orúkọ ẹ̀ ni wọ́n ń dá nínú ọ̀rọ̀ yìí jùlọ gẹ́gẹ́ bí olórí ìgbìmọ̀ tí yóò ṣètò ọlọ́pàá ìpínlẹ̀ nílé iṣẹ́ ààrẹ. Èèyàn àwa máa rí ojú iná kó tọwọ́ bọná, ta ni yóò rí ojú ejò kó tejò mọ́lẹ̀? Ta ni yóò rí ojú Ògún kó fi irin wẹ́ẹ́rẹ́ kan ọmọ ẹ̀ lórí nígbà tọ́mọ owó ńlá ń bẹ nílé Ògún lágbẹ̀dẹ? Pé pẹ̀lú ipò tí Gbàjàbíàmílà wà àti irú iṣẹ́ tí Tinubu gbé fún un lọ́jọ́ tó lòun gbé ìgbìmọ̀ awádìí dìde, kò sẹ́nìkan tí yóò fẹ́ fọwọ́ pa idà Gbàjà lójú o. Wọn yóò fi í sílẹ̀ kó máa lọ ni. Ṣùgbọ́n àwọn aṣòfin àgbà, àwọn sẹ́nẹ́tọ̀, wọn ò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ rárá. Aṣòfin Kàwú Sùmáìlà ló fìbínú dìde níwájú àwọn ọmọlẹ́gbìmọ̀ tó kù. Ló ní ohun tó délẹ̀ yìí o, nǹkan àtijú, nǹkan àbùkù, ohun tí kò ṣeé máa fẹnu sọ ni. Ó ní báwo ni bílíọ̀nù kan àti 300 mílíọ̀nù owó náírà yóò ṣe wọ inú bọ́jẹ̀tì àwọn tí yóò sì bá iwájú gbogbo àwọn kọjá tí àwọn ò sì ní mọ̀ pé ayédèrú àti ògbólógbòó jìbìtì ni. Ó ní kò ṣeé gbọ́ sétí. Nítorí bẹ́ẹ̀, kí àwọn má dé ìnàpẹ̀nu, kí àwọn tètè ya gbé iṣẹ́ náà lé ìgbìmọ̀ àwọn lọ́wọ́ láti wádìí ọ̀rọ̀ yìí kí wọ́n lè mú iṣẹ́ ṣe lórí ẹ̀. Ó ní àròfẹ̀yìntì òun ò ṣe ìdáná lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Igi imú doríkodò òun ò ṣe ara gbogbo. Pé gbogbo ayé ló ń wo ohun tí àwọn yóò ṣe gẹ́gẹ́ bí aṣòfin àgbà ní Nàìjíríà níbi tí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀. Ọkùnrin náà ní má rọsẹ̀, má dúró la fàwọ̀ dá, kí wọ́n yáa tètè ṣe bí ọmọkùnrin ti ṣe, kí wọ́n jẹ́ kí ìgbìmọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá. Ó ṣeéṣe kó jẹ́ ohun tí ọkùnrin náà ń retí tó fi múra kankan sọ̀rọ̀ náà ni pé gbogbo ilé yóò pàtẹ́wọ́ fóun pé òun káre láyé, tí wọn yóò sì tètè fọwọ́ sí àbá tí òun mú wá yìí. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀, torí alága ilé ìgbìmọ̀ lọ́jọ́ náà, ìyẹn igbákejì olórí ilé pátá, sẹ́nẹ́tọ̀ Jibrin Barau, ní kí aṣòfin Kàwú fìkàlẹ̀ sí. Òkun kì í wó ruru káwàá ruru, ọ̀kọ̀ọ̀kan là á yọsẹ̀ ní ṣòkòtò, bí èèyàn bá yọ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà yóò ṣubú yakata ni. Alága náà ní ìjọba àpapọ̀ ti dá sọ̀rọ̀ yìí, wọ́n sì ti gbé ẹjọ́ ọ̀hún fún àwọn ICPC pé àfi kí àwọn dúró ó dìgbà tí ICPC bá parí iṣẹ́ wọn kí àwọn tó tún lè ṣe kinní kan. Àti ẹni tó fẹ́ àti ẹni tí kò fẹ́, àti àti níbẹ̀ lọ̀rọ̀ náà parí sí. Ṣùgbọ́n kinní náà kò rí bẹ́ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin kékeré ní tiwọn, ìyẹn ìgbìmọ̀ aṣojúṣòfin, torí bí aṣòfin Yusuf Gagdi ti gbé e kalẹ̀ pé nǹkan burúkú leléyìí o, tó ní ó ń bọ̀ kí àwọn tètè ya dé àwọn fún. Àti pé tí aráalé ẹni bá ń jẹ kòkòrò tó burú tí èèyàn kò bá tètè wí, tó bá di ohun tó ń wúkọ́ àwúbì tó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu, olúwa ẹ̀ náà ò ní lè sùn o. Bẹ́ẹ̀ náà làwọn aṣòfin tó kù náà gbà á lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ ọ́ dorin. Ẹ̀rín ò sì yàtọ̀ títí tó fi délùú òyìnbó, orin kan náà ni gbogbo wọn jọ ń kọ. Lójú ẹsẹ̀ ni wọ́n sì ti fa kinní náà lé ìgbìmọ̀ kan lọ́wọ́. Wọ́n ní kí wọ́n wádìí bí orúkọ iléeṣẹ́ Adéyẹmí ṣe wọ bọ́jẹ́ẹ̀tì, ọ̀nà tó gbà wọ́ àti bí kinní náà ti jẹ́ gan-an. Paríparí ẹ̀ tiẹ̀ ni pé igbákejì olórí ilé ìgbìmọ̀ náà, Honorable Benjamin Kalu, ní kí òun jẹ́wọ́ ń tòun o. Balúbalú kinní náà kọlu òun o, torí nígbà tí òun rí ìwé tí wọ́n kọ sóhun pé wọ́n fẹ́ wá ṣe àbẹ̀wò sọ́dọ̀ òun, tó sì jẹ́ lórí àkọlé ìwé iléeṣẹ́ ààrẹ ní lẹ́tà náà wà, kí á lòun jó kí wọn tí òun yọ̀ pàdé wọn o. Òun ò sì mọ̀ pé jìbìtì bàbá wàyó ni, pé wọ́n gbà òun ni o. Ìyẹn lòun náà ṣe fi tọwọ́ tẹsẹ̀ sí pé àwọn gbọ́dọ̀ wádìí kinní náà ṣáá ni. Bí àwọn aṣòfin ti ń gbé ìgbìmọ̀ dìde, tí ààrẹ Tinubu náà ń pàṣẹ fún wọn ní ICPC, bẹ́ẹ̀ náà ni àwọn ajìjàgbara múra, tí lọ́ọ̀yà Fẹ́mi Fálànà SAN náà sì ti ń sa ìwé òfin jọ lóríṣiríṣi. Ọjọ́ 14 oṣù keje ni wọ́n ní wọ́n ń retí Adéyẹmí nílé ẹjọ́ nílùú Àbújá. Ó dájú pé èrò rẹpẹtẹ ni yóò bá délé ẹjọ́ náà lọ́hùn-ún. Àmọ́ bí òròmọdìyẹ yóò ṣe wá ríbi kọjá láàrin àwọn àṣà tí wọn ò ní gbé, ìyẹn ni kò tí ì yé ẹnikẹ́ni o. Àmọ́ ọ̀rọ̀ náà yóò rọ̀ kó tó tó
ojú kálukú ni yóò sì ṣe. Ọláyíwọlá Alága ló ń yẹ ibi tí ọ̀rọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà àti ti Adéníyì Adéyẹmí dé dúró tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.